Báwo máa ṣe gbé fídíò yìí? Ṣé màá máa kò tó jẹ wọ́n, oko ò ṣe é lọ, ọjà ò ṣe é rè, àwọn ọmọ iléèwé ò bá ṣe kọ́kọ́, àwọn ọmọ ti kà á náà ò máìkì ṣe òní ṣe. bẹ́ẹ̀ bá ti ṣó máìkì Wà ní bí wọ́n ti sọ̀rọ̀ lẹ́yìn, ìfẹ́ tún máa sọ àsọtúnsọ. Ẹ ká jẹ́ akọ tẹ̀ ni a máa tún gbé wọ́n náà wà nílé. Ẹ ká kọ́ tẹ̀ gbà yẹn. Ẹjọ́ bí ẹ ṣe gbọ́ ẹkú wa yìí, ẹ bá wa jíṣẹ́ fún bàbá wa wípé àwọn ọmọ arán yín sí wọn, àwọn abiyamọ obìnrin, àgbáyé, Ìgbò wà bí, Haúsá wà bí, Yorùbá wà bí, ẹjọ́ èyí tí ìyà ń jẹ wá ó ti tán, wọ́n ṣe ń pa wá sóko, wọ́n ń pa wá sódò, ẹjọ́ àgbẹ̀yìn, ẹjẹ́ ẹgbẹ́ ọgbọ́n ẹ̀kọ́ ìdádúró ẹ̀. Àjọ ìlíǹkì yẹn padà wọ́n máa wo láìpẹ́ bẹ́ẹ̀. Ẹjọ́ àgbẹ̀yìn ni à ń máa retí láti gbọ́ lọ́dọ̀ yín nítorí pé láàárín ọ̀sẹ̀ àákùn ìlọ́ra ní ọ́fíìsì yín láti wá gba àbọ̀ iṣẹ́ tí a rán yín. Ẹ ṣeun o. Obìnrin rere làwa. Obìnrin rere. Daddy, what's going on? There was no time to say a word. They marched us through into the bush, firing into the sky. They hit me on my chest, hit my daughter on her head. Blood oozed.